Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ó tọ́jọ́ mẹ́ta, ṣàlàáfíà ní gbogbo ẹ̀. Ẹ má bínú. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo busy ni. Mo kí gbogbo àwa ọmọ Èkìtì nílé lóko lẹ́yìn òde níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo kí wa ní kìtò lọ́lá jùlọ lágbàáyé, ìyẹn ni pé ẹ kú òwúrọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní nǹkan tí mo fẹ́ sọ. Mo kàn fẹ́ sọ nípa àwọn ọ̀rọ̀ tó jà rìnrìn nílẹ̀. Nípa àwọn kan tí wọ́n kóra wọn jọ tó fẹ́ fi àwa ọmọ Èkìtì sínú ìdè ẹ̀rù ọpọlọ, nípa kan máa sọ wípé wọ́n ń gbé ṣẹ̀ríà wá sí ilẹ̀ Èkìtì. Gbogbo wa dẹ̀ mọ̀ wípé gbogbo àwa tá a jọ ọmọ Èkìtì ní agboolé ẹnì kọ̀ọ̀kan wa, bí ò rí mùsùlùmí, wàá rí kìrìsìtẹ́nì, wàá rí oníṣẹ̀ṣe. And mo dẹ̀ rí wípé gbogbo àwa tá a jọ ọmọ Èkìtì pátápátá a kì í jàjà ẹ̀sìn, a dẹ̀ ń bẹ́ nìkan kan jà nílé wa. Nítorí kíni? Ọlọ́gbọ́n ni wá, olóye ni wá. A dẹ̀ mọ nǹkan tá à ń ṣe, a dẹ̀ fẹ́ kí ìlú Èkìtì kò ní ìlọsíwájú. Mo máa fi èyí rọ gbogbo àwọn tí ó bá jọ ọmọ Èkìtì tẹ́ bá wò wá. Àsìkò ti tó fún wa láti kúrò nínú ìdè ẹ̀sìn. Ìwọ tán bá bí sínú ẹ̀sìn, especially ní tó jẹ́ mùsùlùmí, mo fẹ́ kó mọ̀ wípé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, mo fẹ́ kó jáde bí a ṣe kàwé tó káwa lọ ṣe ìwádìí sí lórí ẹ̀sìn yẹn. Ìdè ọpọlọ ni, kò sí nǹkan tó ń jẹ́ mùsùlùmí. Ẹ ka àlùkùránì yín dáadáa, kẹ ka àwọn àdìtì yín dáadáa, ẹ mọ nǹkan tá à ń pariwo lé lórí. Wọ́n máa fi ń gbalẹ̀ ni, ó máa ń kọ̀yìn ìyá àtọmọ síra wọn ni, ó kẹ̀yìn bàbá àti ìyá síra wọn ni. Àwọn nǹkan tí mò ń sọ yìí, mi sọ nípa pé bóyá mo fẹ́ fi ba ẹ̀sìn yẹn jẹ́, bí kò ṣe pé mò ń sọ pé ká lọ ka ìwé yẹn dáadáa, gbogbo àwa tán bá bí síbẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo èèyàn ọmọ tẹ́jọ́ mi Èkìtì, a gbọ́ nípa ṣẹ̀ríà tán ló ń fẹ́ gbé wá. Ẹ jẹ́ ká dìde, ojú lalákàn fi ń ṣọ́ orí. Wọ́n fẹ́ gbé wá láti máa gé àwọn ọmọ wa àtàwọn bàbá wa, kán máa gé wọn lọ́wọ́, kán máa gé wọn lẹ́sẹ̀ ni. Nǹkan tí ṣẹ̀ríà wà fún ni pé láti kọjú ìjà sí ìyá àti bàbá ẹ, láti kọjú ìjà sí ọmọ ẹ, láti jẹ́ kán máa fọ́ ọmọ ẹ lọ́mọ ọdún 6, láti jẹ́ pé ọmọ kékeré tó bá ṣe àṣẹ kán gé lápá, kán gé lẹ́sẹ̀, láti jẹ́ pé bóyá ìwọ tó bá bírú bá ṣe ń ṣe ọdún eégún, ọdún ìdìrókò, gbogbo ẹ̀yẹn, ìsìláàmù máa sọ fún ẹ pé kó má bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe, kó má bá àwọn àbúrò ẹ̀ ṣe. Ìsìláàmù máa fi yé ẹ wípé gbogbo àwọn tó bá ti ń ṣe ọdún wọn jẹ́jẹ́jẹ́ bí Èkìtì ṣe wà peaceful tá à ń ṣe yẹn, á sọ fún wọn wípé àràmù ni. Ìsìláàmù máa sọ fún ẹ wípé ìyá ẹ tí ò bá ti bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn ìsìláàmù, ò gbúdọ̀ tọ́jú ìyá ẹ, ò gbúdọ̀ fún lówó. Ìsìláàmù máa sọ fún ẹ pé àbúrò ẹ tó bá jẹ́ kìrìsìtẹ́nì, nàsárà ni, a ní kó pa. Ìsìláàmù máa sọ fún ẹ wípé gbogbo àwọn bóyá wọ́n ń ṣe ògùn wọn jẹ́jẹ́jẹ́ ni ò bá wọ́n ṣe ọdún wọn jẹ́jẹ́ ni ò, kẹ́ ló máa bá wọn jà. Ẹ já wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ńsìn, àwọn tó ń ṣọdún wọn jẹ́jẹ́jẹ́, àwọn mùsùlùmí wọn lọ sọ̀kòlù wọn. Kí ni yìí nù ẹ̀sìn mùsùlùmí? Kò sí yìí kankan bẹ̀, kò sí nǹkan kan bẹ̀ ju pé kí ọmọ ẹ lọ kéwú lọ́dún 6, kò sí nǹkan tó máa fi ṣe àfi kó máa tọrọ jẹ. Ẹgbọ́n nǹkan tí Wasiu Ayinde sọ fún wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, pé àwọn àfáà wa ganú lẹ̀ sílé òun. Ẹ jẹ́ kí àwa ọmọ Èkìtì ká tètè tají. Ẹ lọ kọ́ ọmọ yín, ẹ fi wọ́n síbi tán ti ń ṣe sport, tán ti ń sáré. Ẹ má jẹ́ kán lọ sínú ẹ̀sìn mọ́. Kò sí nǹkan kan tó ń jẹ́ ẹ̀sìn, kò sí nǹkan kan tí ẹ̀sìn lè ṣe fún wa ju pé a sọ wá di ilẹ̀ Haúsá, a sọ wá dẹni tó ń tọrọ jẹ. So mo fẹ́ fi àkókò yìí sọ fún àwọn ọmọ Èkìtì, tẹ́ bá wo fídíò yìí, mi máa ṣe fídíò lé lórí bí pé ní ọjọ́ mẹ́ta mo busy ni pé anything tó ń jẹ́ ṣẹ̀ríà, ẹ má jẹ́ ká gbà á láàyè. Ẹ má jẹ́ kán bẹ̀rẹ̀ sí ń pa wá bọ́n ṣe pa ìran Haúsá run. Ẹ má jẹ́ kán bẹ̀rẹ̀ sí ń rí ọba wa náà fín, ká máa sọ pé wọn ò lè dọ̀bálẹ̀ fọ́ba. Ẹ ṣé gan ni.